àwọn kidnapper tá a mú nílùú Èkó ìkànnì wọn lélẹ́yìí o skul tí Amosu kan on computer building láti mú o ó jẹ́ èèyàn gbóúnjẹ bóde láti àná di èní yìí Ọlọ́run ló mú wọn o. Kí lorúkọ ẹ? Láti bọ́ ọmọ olúkọ ní láti Ìbàdàn. Ẹnìkan kó máa dé ìjọba ẹ̀. Nígbà tí ẹgbẹ́ bàbá náà àti mú báyìí o àti mú báyìí o. nǹkan bí aago mẹ́wàá lẹ́gbẹ́ wọn ibo lẹ́tọ́ pé wọn. O mọ orúkọ àdúgbò yẹn kí lorúkọ àwọn tó pè é wá sí. Ìkọ́ ń jẹ́ kí ni sọ̀rọ̀ sókè. Àwọn méjì wà pẹ̀lú ẹ̀ ẹ wá jẹ́ mélòó? Ẹ jẹ́ mẹ́rin ẹgbẹ́ màmá ní màmá gbàgbé pé wọ́n síbẹ̀ kílẹ̀ gbà lọ kílẹ̀ àti kílẹ̀ gbà lọ. Kí ni màmá ẹgbà 100,000 ẹgbà fóònù ẹgbà mọ́tò ẹyẹ tí ẹ màmá ń bọ ọwọ́ ta ló wà ọwọ́ wọn ló wà òkè gbòdì tẹgbà ń kọ àwọn ẹ̀rọ olùgbà òkú ẹ̀ mọ́tò tẹgbà ìbò ẹgbẹ́ sí. Pé wọ́n máa gbé ẹ ok ìwọ nìkan ló dúró tí màmá ń bí abẹ́yìn mélòó ìwọ nìkan ló dúró tí màmá. Àwọn méjì ẹnìkan wọlé tí ìgbẹ́ ìyẹn máa ń lọ ìyẹn ń lọ ìyẹn ń bọ̀ ìyẹn ń lọ. Ìbọ̀lá tí ń mí ti ń jábọ̀dé. Dípọ̀ dínà ló ní pé kí n ti wá bá àwọn ọ̀rẹ́ mi yẹn ni mo ti lọ. ẹ ṣe fọyín kábíyèsí wa dẹ àbẹ̀wò bá àìsí àbẹ̀wò bẹ́ẹ̀ báyìí ẹja ọdún. má fọ ọkọ báyìí má fọ ọkọ báyìí. ṣí ìbọn yẹn. kádìrìjì kan ṣe tó wà ní ẹ̀ náà lòdì yìí àbí ẹ̀ kọ́ tó wà ní ẹ̀ náà lòdì yìí. Sọ́ọ̀yà bọ́dí kan bá mi wá ẹ̀. Bùrẹ́dì máa ń lọ bàtẹ̀ máa ń lò fún mi. Kí ni ìyá ìrẹsì ọ̀rẹ́ mi yẹn ló wí. ọ̀rẹ́ ló ní àyìn. O ṣeun. Afẹ́fẹ́ ìfọ̀ ní sẹ́yìn àwọn apẹ́rẹ́ ọmọ amúhásí rẹ̀. Àwọn apáyà ló ní kúrò. Ẹ̀kẹ́tẹ̀ máa ń yìnbọn sókè fẹ́lẹ̀ pọ̀jù. Ṣé kúrò ètò sínú gbọ́? Ẹ sọ̀rọ̀. Ṣé fẹ́ẹ́ tẹ̀lé àwọn ọjọ́ àwọn mi lára. Bí mo ṣe bọ́ sínú gbọ́ ìta, ó dá àwọn mi lára. Oya sọ́ọ̀yà dà. Ó dá ẹ pé bí mo yẹ fún. Ó dáhùn àbí ó dáhùn. Àwọn gbogbo tí wàá sílẹ̀ wà sí kí ló dáhùn ni. ìkọ̀tẹ̀ tó yàgbà ní ọ̀rẹ́ ìgbọ̀tẹ̀ wọn ní kàkó. Ẹ̀nà wọn ní kàkó lọ́nà àwọn ọmọ Ọlá ló kàn ní.
ẹjọ ọgá ọgá. láti ti dúpẹ́ lọ́wọ́ tẹ báyìí kọ́ náà báyìí. ọ̀fíìlẹ̀ ẹ máa lọ.